Billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́. Ní gbogbo ìgbà tẹ́ bá ń wò mí, ṣé mo bá yín láyọ̀ àtàlàáfíà? May God continue to help you. May God continue to enrich your pocket. Thank you very much. Gbogbo àwọn tó subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ tí subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Tó, èní ikú mọ́ ìbéèrè ló bá dé o. Ìbéèrè tó lágbára ni ìbéèrè ló bá dé. Obìnrin kan ló sọ wípé òun mọ̀ kan tóun ṣe fọ́kọ òun, ọkọ òun ti pa òun tì. Ọkọ òun ti pa òun tì, ọkọ òun ti fẹ́ pa òun tì. Ọkọ òun ti fẹ́ pa òun tì. Ó ní mo sọ wípé tó kí n wá bẹ̀ẹ̀ lọ́wọ́ àwọn ọkùnrin tó jẹ́ ti tèmi, tó jẹ́ viewers mi, tó jẹ́ fans mi, tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi lójú YouTube pé ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ mọ̀ bá wa dá sí i. Kí ló máa mú un tí ọkọ sọ pé òun mọ̀ pàyàwó rẹ̀ tí ó dẹ̀ kí ni advice a lè fún obìnrin yìí? Kí ni a lè bá ọkọ sọ? Òun ni mo ní ká wá discuss. Yes. Ní ayé tá a wà yìí oríṣiríṣi kan ṣẹlẹ̀. Àwọn ọkùnrin mọ́ bí ẹ̀ pains. Ó lè jẹ́ pé ọkùnrin yẹn nǹkan kan ṣe tí ò fẹ́ sọ fún ìyàwó ẹ̀, ṣó yé yín? Oríṣiríṣi factors ló lè determine ẹ̀ pé kí ọkùnrin sọ pé obìnrin tó wà nílé òun ò fẹ́ fọwọ́ kàn. Obìnrin yẹn ti lè ṣẹ́, number one. Number two, ó lè jẹ́ infections. Number three, ó lè jẹ́ condition Nigeria yìí náà àti everywhere. Number four, ó lè jẹ́ weather, ó lè jẹ́ stress, ó lè jẹ́ tiredness, ó lè jẹ́ alcohol, ó lè jẹ́ drugs, ó lè jẹ́ expectations ibi tá a fọkàn sí kí nǹkan mọ́ gba bẹ̀, ṣó yé yín? Ó lè jẹ́ so many things. Àmọ́ irú ọkùnrin tó bá wá find ara ẹ̀ nínú nǹkan báyìí tó ṣe pé bóyá ìyàwó rẹ̀ dìde ṣẹ́, ó yẹ kó bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀, kó bá ìyàwó rẹ̀ sọ problem sí ẹ, jẹ́ kí ìyàwó rẹ̀ mọ problem ẹ̀. Ìyàwó mi o, ara mi fẹ́ le díẹ̀ ni o, I am on drugs. Tí n bá parí drugs yẹn, nǹkan máa padà wá bó bí tàtẹ̀yìn wá. Ẹ jẹ́ kí ìwọ ọkùnrin tó ń wò mí tó bá find ara ẹ̀ nínú this particular kind of thing, ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀. Ẹ mọ̀ ṣe pé gbogbo ẹ̀yin ọkùnrin ni yín. Àwọn obìnrin míì wọn ò ní ọkàn tó tó bẹ́ẹ̀ yẹn. Wọn ò ní ọkàn tó tó bẹ́ẹ̀ yẹn, jẹ́ kí wọ́n understand. Ìwọ tó dẹ̀ ti fẹ́ ìyàwó, tí mo rí ìyàwó tó fẹ́ kò lè tú àṣírí ẹ̀ síta. Kò lè tú àṣírí ẹ̀ síta. Jẹ́ kí wọ́n mọ̀. Tó bá jẹ́ pé infection tó jẹ́ pé máa kó bá ni wá ní kó ní sùúrù náà, kó ní sùúrù gbogbo kan máa yọjú sí, ó máa yọrí sí dáadáa. Àmọ́ ìwọ ọkùnrin, this second category, ìwọ ọkùnrin kò sí kankan tó ṣe é. Bóyá obìnrin yẹn ló ti ṣẹ́, ó ti ṣẹ́ tẹ́lẹ̀ tára rẹ̀ tó fi fẹ́ pátì. Ẹ má jẹ́ kí wọ́n gbé ẹ̀bí fáláre. Tètè pé bó ṣe ń lọ yìí èmi àti ẹ à lè continue. Ẹ tú lẹ̀lẹ̀. Because obìnrin tó ti ń complain pé ọkọ òun fẹ́ pa òun tì àbọ́kọ òun ti pa òun tì. Ṣé ẹ mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ sí ní nájú nìyẹn, ó ti bẹ̀rẹ̀ sí ní wá solution nìyẹn. Kẹ́ mọ́ wá di pé ẹ wá jẹ̀bi irú obìnrin yẹn, ẹ tú lẹ̀lẹ̀. Ẹ tú lẹ̀lẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tó lè sálò ní, ẹ dákun torí t'Ọlọ́run, kí ló ń wà lókè tí ò tà àti kí ló ṣẹlẹ̀ nísìta tí ò ti ṣẹlẹ̀ rí? Kí ló ń wà bọ̀ lókè tílẹ̀ ò gbà? Tó bá jẹ́ pé ó ṣẹ̀ ẹ́ ni, fún wá nínú ọkàn rẹ kó dáríjì, kó fàyàwó rẹ mọ́ra. Which better women dey outside there? Rárá, oníkálukú wà náà ni wọ́n fi wà pamọ́ náà ni. Obìnrin tó bá yẹ pé ìwọ lọkọ obìnrin yìí tó ń sọ̀rọ̀ yìí, ó possible. Ó dẹ̀ possible pé irú ẹ̀ náà pọ̀ nínú ìgboro báyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Kò sí nǹkan tó ju òrírí pé ìyàwó rẹ mọ́ra. Ẹ analyze the problem yìí, ẹ forgive each other. Tó bá jẹ́ pé èyí tó ṣe forgive ni, oníkálukú máa lọ tiẹ̀. Èwo ni ọkọ àti ìyàwó tí wọ́n wá yan dì síra wọn? Èwo ni ọkọ àti ìyàwó tí wọ́n yan òdì? Ṣé bí ìwọ obìnrin náà, ṣé bí wàá ṣe máa wà nìyẹn títí láéláé? Ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀. Mo ti máa sọ wípé lórí ibi tá a wà yìí, àléfà ibi tá a wà yìí, èmi ò fẹ́ hypocrite. Ìwọ obìnrin tó jẹ́ pé ọkọ rẹ ò ta sí ẹ mọ́, kí ló ń jókòó dè? Tó dẹ̀ rí pé wà active, yàtọ̀ sí pé bóyá àwọn ìyá kan tó ti dàgbà, àwọn ìyá tó dàgbà gan wọn ò ní fẹ́ kí wọ́n pa wọ́n tì. Kódà bí wọn bá ṣera kankan mọ́, wọn ò ní fẹ́ kí ọkọ sọ wípé kí wọ́n mọ̀ tàùn síra wọn, kí wọ́n mọ̀ rántí ayé ìjọ ńkọ́.
àmọ́ kó wá sọ pé ẹ̀kan wá pa obìnrin tiẹ̀ wá live like cat and dog nínú ilé. Àwọn míì dẹ̀ ní wọ́n tẹ̀ níbẹ̀ live like cat and dog ẹ ṣe wọ́n sì máa bá ẹ sọ̀rọ̀ àmọ́ èyí tó ń jẹ́ lọ́kọláya kò sí níbẹ̀. Ìwọ ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ aráàmù ló ń ṣe o. Ìkà lèyí tó ń ṣe ìkà burúkú because ìwọ kan òun ṣe ó dẹ̀ ń lọ síta. Nínú story obìnrin yẹn sì ó jẹ́ kí n mọ̀ pé ọkùnrin yẹn ó ní obìnrin kan níta ó dẹ̀ ń lọ síta ó ń náwó fún obìnrin kan tó dẹ̀ fìyàwó rẹ̀ kalẹ̀ nílé ó dẹ̀ ń fìyà jẹ ìwọ ọkùnrin tó bá mọ̀ pé òun ṣe irú ẹ̀ dákun dènà rú ẹ̀ padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ analyze problem yìí tó bá yẹ pé problem tó lè analyze ni tó jẹ́ pé o ti fi pé ó ti tán nìyẹn o lè forgive ẹ̀ mọ́ no problem ẹ lọ́mọ settle unforgiveness yẹn lọ́mọ settle ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tú lẹ́ẹ̀lẹ́ jókòó mọ́ bá tiẹ̀ lọ. Ìwọ obìnrin náà tó bá rí para ti ní ẹ púpọ̀ jù bí àwọn elders kó sọ pé tó ìgbà tó yẹ pé ọkùnrin mo ti bẹ ọkọ mi kò dẹ̀ fẹ́ gbà kó dákun kó tú ẹ kalẹ̀ lẹ̀ kó mọ́ lọ láyà àtàlàfíà. Àmọ́ ní ìdí tèmi fi wà níwájú YouTube yìí ni pé ọkọ àti ìgbéyàwó yìí kò gbọ́dọ̀ túká kí ló wà lókè tílẹ̀ ò gbà irú kí láti rírì. Ọlọ́run fẹ́ kẹ́ ẹ ṣẹra yín náà ní kẹ́ ẹ dáríjìra yín nínú ìdáríjì tí wọ́n bá ṣe fún ìyàwó ẹ̀ àbí tó ṣe fọ́kọ ẹ̀ lọ́lọ́run náà fi dáríjì wọ́n náà ni Ọlọ́run ó fi fojú rere wò ẹ́ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà. Kí là ṣe fọ́lọ́run rí kí lọ́lọ́run ò dáríjì wá rí ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ni ìyàwó rẹ̀ ò bá ṣe fún ẹ tí wàá sọ wípé ò ti dáríjì no matter what. Nínú ìdáríjì ìyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ ni Ọlọ́run fi gbà fún wọn náà làdúrà rẹ̀ ó fi gbà. Kí ló fún ẹ ní assurance pé obìnrin tó fẹ́ nìsín àbí tó fẹ́ gbé sínú ilé àbí tó lọ ń wá nìsín kí ló fún ẹ ní assurance pé ìyàwó yẹn náà kò ní ṣe nǹkan tó bàdì fún ẹ ju tèyí tó ń bọ̀ èyí tó ti wà lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Kí ló fún ẹ ní guarantee pé best things wà ń bẹ̀ yẹn níta yẹn. Kí ló dé tẹ́ ìjókòó wọ́n ní a devil you know is better than the angel you don't know. Gbogbo yìí náà ó affect obìnrin ni ó affect ọkùnrin ó affect every person. Kí ló wà ń bẹ dákẹ́jà ẹ bá mi dá sí ẹ bá mi sọ kí ló bọ́ wà lókè tílẹ̀ ò gbà irú kí láti rírí gan nítorí pé kí ni wọ́n jẹ́ ká mọ̀ pé lẹ́yìn ayé ìfà ayé mi tún wà lẹ́yìn ayé ìtún wà tó bá wá jẹ́ pé ó wá sọ pé ò dáríjì ọkọ rẹ̀ àbó sọ pé ò dáríjì ìyàwó rẹ̀ ṣó yẹ tó wá di ọjọ́ tí Ọlọ́run bá wá pè wá sí ọ̀dọ̀ tó yẹ wọ́n wá wò ó bóyá èèyàn kan tó ti ṣẹ̀rí ni ó ti ṣe yẹn rí tẹ́lẹ̀ ìyẹn àti wá kú no turning back ẹ̀yẹn wá sọ wípé nǹkan tó ṣe fún ìyẹn òun náà ní dáríjì ẹ̀ nítorí pé kí ni ó kọ̀ láti dáríjì èèyàn kan nígbà tẹ́ wà láyé. Ó possible bẹ́ẹ̀ àti gbọ́ rí nínú wáàzí dáadáa ẹ jẹ́ kí ìgbéyàwó yìí work that is what we are just teaching here. Obìnrin ìwọ Islam ó kọ́ wa pé ìwọ tí kan kò ṣe tí wọ́n kò ṣe tó sì travel lọ bí tó jìnnà maximum 4 months ni wọ́n fún ẹ̀dá o tó bá túyàwó yẹn kalẹ̀ nǹkan kan tó bá yan àlè mẹ́ ẹ lára orí ẹ ló wà o nǹkan kan tó bá ṣe mẹ́ ẹ lára ń bẹ̀ yẹn orí ẹ òun ni ó wà bí wọ́n ṣe kọ́ wa nìyẹn eléyìí are no games no play that is just the plain truth. Tí ẹ bá mọ̀ pé o ní finish mọ ìyàwó ẹ̀ ṣe ó ti sú ẹ láyé àti lọ́run àmọ́ kò kí ń ṣe èyí tó jẹ́ pé ló bá di lọ́la wá ẹ̀ṣẹ̀ wá rántí ọ̀wá sọ pé ó padà wá o ìyẹn kọ́ kó kẹrù orí yín kẹrù ó dáadáa. Ọlọ́run ò fojú rere wo àwọn tó ń ṣe divorce Ọlọ́run ò fojú rere wo wọn. Ẹ jẹ́ kí marriage yìí wọ̀ a ti sọ fún ìjọ yẹn náà pé ìjọ tí ọkọ àtìyàwó bá divorce báyìí àwọn angels mímọ́ wọ́n sunkún ní ọ̀run. Ẹ jẹ́ kí ìgbéyàwó yìí ẹ jẹ́ kó work ẹ jẹ́ kó wọ̀ padà lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ kò sí nǹkan tó fi ń ṣe yẹn forgive ẹ wá ara yín mọ́ra ọkọ àtìyàwó ẹ wá ara yín mọ́ra ni wọ́n sọ olórin kan ti kọ́ wọ́n ní ọkọ àtìyàwó ẹ wá ara yín mọ́ra ẹ fara yín mọ́ra ẹ parí ìjà ẹ bẹ̀rẹ̀ sí ní ṣeré ìfẹ́ kí ló wà ń bẹ̀ tó bá sì pé fẹ́ fẹ́yàwó mi ni Ọlọ́run kúkú ti sọ pé èèyàn tó jẹ́ pé tẹ̀ tí ń complain tẹ́lẹ̀ pé ọkọ fẹ́ pàǹtí tó bá pípé ìyàwó mi fẹ́ ìyàwó mi méjì ni mo fẹ́ pé ìyàwó ẹlẹ́ẹ̀kejì ni o ṣé o gbà ká mọ́ jọjọ́ mọ́ ṣeré ìfẹ́ lọ kí ló dé tó fi ní gbà ó gbà. This is On Point by 2 bringing my words to you live on YouTube channel. Ẹjọ́ kó work go back to your wife ẹ wà mọ́ra yín ẹ dì mọ́ra yín lóní tipẹ́tipẹ́ ó dàbọ̀.